ẹ̀dà ìwé ìdájọ́ tó rán ọba Ipetumodu lẹ́wọ̀n ní Amẹ́ríkà ó mà tẹ àwọn ìdílé ọba lọ́wọ́. Ìdílé ọba méjì tó ń jẹ oyè ọba nílùú Ipetumodu ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó mà ti tẹ́wọ́ gba ẹ̀dà ìwé ìdájọ́ láti orílẹ̀-èdè Amẹ́ríkà, èyí tó sọ ọba ìlú náà apẹ̀tùtù ìlú Ipetumodu ọba Joseph Olóyèdè sí ẹ̀wọ̀n ọdún 5 lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́. Tá ò bá gbàgbé, orí adé yìí ẹni ọdún 62 òun wọ́n mà gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ní ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2025 wípé ó má jẹ̀bi ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí adájọ́ Christopher Boko tó sì jù sí ẹ̀wọ̀n ọdún 5. Bákan náà ó ní wọ́n ní kí orí adé náà kó mà tún lo ọdún 7 mìíràn sí i kó sì tún san àpapọ̀ owó tó mà jẹ́ $4,404,543.38 gẹ́gẹ́ bí agbẹjọ́rò ìjọba Amẹ́ríkà tó jẹ́ olùpẹ̀jọ́ gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé. Orí adé yìí òun wọ́n mà gba ilé rẹ̀ ní Medina, Ohio àti àwọn ilé tó rà pẹ̀lú owó tó dín díẹ̀ ní $100,000 owó ilẹ̀ Amẹ́ríkà. Lẹ́yìn ìdájọ́ yìí, ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn kò ní gbé ìgbésẹ̀ kankan lórí yíyọ lóyè gẹ́gẹ́ bí àwọn kan nínú ìlú náà bí wọ́n ṣe ń pè fún pé kí ìjọba Ọ̀ṣun kó yọ lóyè lẹ́yìn tó kù díẹ̀ kó mà pé oṣù 6. Àwọn ìdílé yìí wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn ti tẹ́wọ́ gba ẹ̀dà ìwé ìdájọ́ lẹ́yìn tí wọ́n kọ lẹ́tà pé àwọn nílò rẹ̀. Ọlábóyè Ayọ̀ọ́lá, aṣojú àwọn mọ̀lẹ́bí ọba, ó mà sọ pé ìdílé méjèèjì yóò yan àwọn aṣojú tí yóò lọ bá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ademolaadeleke ṣe ìpàdé láti mọ ìgbésẹ̀ tó kàn. Ọba Joseph Olúgbénga Olóyèdè òun ni Apẹ̀tùmọdù 27 ti ìlú Ìpẹ̀tùmọdù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọdún 2019 ìlógorí àlééfà lẹ́yìn tí ọba James Adédòkun Adégòkè tó máa wàjà nínú oṣù kọkànlá ọdún 2017. Ó kẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nílé ẹ̀kọ́ Christ School 2 àti C&S Modern Commercial Secondary School nílùú Ìpẹ̀tùmọdù. Ìtàn mà sọ pé ó kẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ìṣirò nílé ẹ̀kọ́ gbogbonìṣe ìlú Ìbàdàn kó tó lọ sí fáìtì ìjọba ìpínlẹ̀ Enugu láti kẹ́kọ̀ọ́ síwájú sí i. Lẹ́yìn náà ń lọ sílẹ̀ Amẹ́ríkà láti kẹ́kọ̀ọ́ ní fásitì Sarasota ní Florida níbi tó ti gba oyè MBA. Ó mà tún gba oyè ọ̀mọ̀wé Doctor of Business Administration DBA ní Argosy University Sarasota. Lára àwọn ibi tí ó ti ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ First Bank of Nigeria àti John Oates Financial Merchant Bank kó tó padà sílẹ̀ Amẹ́ríkà. Ọmọoyè Aríbilé ó ní láti ìdílé Látìmọ̀gún kó tó gorí ìtẹ́ ìlú Ìpẹ̀tùmọdù. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wé tó wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tán wá o, a kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní, àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí o.